Ẹ káàsán, mo kí gbogbo ọmọ aládé, mo kí gbogbo ọmọ kóòtù òjíire, ìjọba mi ṣe orí ẹ̀. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko. Àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé o. Èmi ọmọ yín náà ní Alárinrin of Yorùbá land, tó jẹ́ pé bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, a máa débi tí a fẹ́ dé. Ibo là ń lọ, òní orúkọ wa. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ wípé ṣebí ilẹ̀ Yorùbá là ń lọ wà, ṣé ó níbi kan tá à ń lọ ni ibi oyè yín mọ ni. Ẹ gbọ́ pé tá bá ń dárúkọ ilẹ̀ Yorùbá lẹ́nu wọn á dárúkọ ìmọ̀ Nàìjíríà. Orúkọ Nàìjíríà yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ làwa ọmọ Yorùbá fẹ́ ṣí kúrò lára wa. Orúkọ Nàìjíríà yẹ gan ni ogun àkọ́kọ́ tó ń ja Yorùbá tó ń gbọnré sọnù lọ́wọ́ ọmọ Yorùbá tí ò jẹ́ kí ọmọ Yorùbá oríire mú. Orúkọ Nàìjíríà yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ní igi ọ̀rọ̀kọ́ èyí tí ń dáná Yorùbá rú, àwọ̀ ọ̀rọ̀kọ̀ tí ń dọbẹ̀ Yorùbá nù. Orúkọ burúkú yẹn la fẹ́ mú kúrò nínú orúkọ wa. Tá a bá ti lè mú orúkọ burúkú yẹn kúrò nínú orúkọ wa, ẹ rí i pé ilẹ̀ wa yóò sinmi ogun lágbára Olódùmarè. A máa débi tá à ń lọ, ibi tá à ń lọ náà nìyẹn. We are a nation. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu àwọn bàbá wa, orílẹ̀-èdè ni wá. Ogun ló dé, ìjì ló jà ní 1914 tó gba orílẹ̀-èdè wa lọ́wọ́ wa, tó so wá papọ̀ mọ́ àwọn ẹran, tó so wá papọ̀ mọ́ àwọn apààyàn, tó so wá papọ̀ mọ́ àwọn gọ̀ǹgọ̀ṣù òdìdà rẹ̀. Ẹ jẹ́ mú mi, ẹ má bínú. Ìyá mi kan ní kí n máa mú mi dáadáa, bàbá Èkìtì. Mi mọ̀ pé mo lè dẹ́lẹ́jọ́ báyìí o. Àṣeyè la máa ṣe. Ìyá mi Ajíbọ́lá Arówó Lajú àmọ́ mi yóò dáa fún yín, ojú òní ti Happy New Year mà. Mo ṣe ń bọ̀ lọ́dọ̀ yín wá gba nǹkan ọdún mi láṣẹ Olódùmarè. A máa rí yín bá àwọn ìyá dáadáa nìyẹn, àwọn abiyamọ tòótọ́. Kì í ṣe ní tán fẹ́ jẹ náà ń wá kiri. Ohun táwọn ṣe à ń fẹ́ náà ni pé kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kó dé bá ilẹ̀ Yorùbá. Yes, ẹ má bínú pé mi ò tí ì kí yín. Mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè. Ó dà ní pé máa pa fóònù yẹn. Lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè. Ẹ má bínú, mò ń wò ó kí n tó délé bí ọ̀rọ̀ yẹn ṣe ń já mi jẹ bí mo ṣe rí. Ìrìn àjò láwàyé o, kò rí kó gbé wa délé, a máa délé, àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa. Mo rí ni mo fi kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa tó ṣe bí yangàn láwùjọ àwọn bàbá. Mo fi orúkọ bàbá yẹn kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Europe, ní Asia country, ní Africa country, níbi gbogbo tí Nàìjíríà bá fi ọmọ Yorùbá sọ̀kò sí. Níbi gbogbo tí Nàìjíríà lé ọmọ Yorùbá sí, àtàwọn tá wà lé, tá a mọ ohun tó tọ́, tá a ṣe ohun tó tọ́, àtàwọn tá wà lé, tá a ń ṣe yán bí ọkà. Mo forúkọ bàbá Akíntóyè kí yín, ó máa tó yé wa, ó dẹ̀ ti ń yé wa. Mo forúkọ Májàsọ́lá òòṣà irúnmọlẹ̀, orúkọ kan tí Ọlọ́run fún ìran Yorùbá, ọmọ kan tí Ọlọ́run fún ìran Yorùbá, wípé tí Fúlàní bá gbọ́ orúkọ yẹ tàbí tí wọ́n bá gbóòórùn ọmọdé yẹ mọ́, wọn á bẹ́ wọgbó. Ó ṣẹlẹ̀ lójú mi, mo rí dáadáa nígbà tá à ń ti Ìgbòho lọ sí Ìbàdàn. Àárín gbó láti páàkì tó lóye rí wọn ní ẹ páàkì. Mo ṣe rí wọn bá ṣe páàkì wá, àwọn náà dúró, wọ́n fẹ́ jà. Nígbà tó rí pé Jagunlabi Àjànàkú kọjá, mo rí nǹkan fèrè. Tá a bá rẹ́rìn ká láàrẹ́rìn, ọmọ Adéyẹmọ kò ṣe é taláyà. Wàláì tàláì súnmọ́bí láì ńlá sí ìlà wà. Èmi náà máa kéwúsẹ̀, èmi náà máa dálé kéwúlẹ̀. Àwọn Fúlàní yẹn yàwó gbọ́ ni. Àwọn bọ́ọ̀sì fẹ́ máa lé wọn lọ Ìgbòho ní ẹ̀yìn fi wọ́n lẹ̀. Ọjọ́ ń bọ̀ lolúwa wí. Mo forúkọ Májàsọ́lá kí yín. Àánú ọ̀fọ̀ nínú ayé gbogbo wa. A ó débi tá a fẹ́ lọ láṣẹ Olódùmarè. Orúkọ yẹ adániwáyé máa parẹ́ nínú ayé Yorùbá. Mo mà rí mú tọ́nu
mo rí kíní báwo lẹ́yìn yóò bá jẹ́ pé ojú sọnù mo rí mú he o gẹ̀ẹ́ Ṣèyí Mákindé pariwo síta mo kí gbogbo yín ìyá mi Eunice Adeleye abiyamọ tòótọ́ àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ ó jábọ́ lọ́rùn mi bí ẹ ti ń dúró tì mí adániwáyé máa dúró tì yín bí ẹ ti ń dúró tì mí adániwáyé máa dúró tì yín bí ẹ ti jẹ́ kí òǹgbẹ ó gbẹ mí òǹgbẹ ò ní gbẹ yín Ọlọ́run yóò máa bá mi sí ìrìn ọ̀run yóò máa ṣẹ̀ sínú ayé yín màámi Eunice Adeleye Pastor Eunice Adeleye àmì ìfòróró yín ò ní gbẹ o ẹ ṣe. Ṣèyí Mákindé pariwo oní Boko Haram àwọn bandits àwọn terrorists wọ́n máa ti dé Ọ̀yọ́ ó lóun rí wọn o ẹ gbà ń o wọ́n ló tiẹ̀ sọ wípé Sunday Igboho kí Sunday Igboho gbà wo olùmọ̀fíṣẹ́ program lánàá Sunday Igboho tẹ ló ń da ìlú rú Sunday Igboho tẹ ní jàǹdùkú ni Sunday Igboho tẹ ní illiteracy ni kò ní dá fún Rúbẹ́lì Àbàtì kò ní dá fún ẹni bá ẹ bá mi kọ́ọ̀tì àníyàn kẹ́ bá mi jù sí pé ọmọ kan wà lẹ́kìtì ó sọ pé Rúbẹ́lì Àbàtì kò ní dá fún ẹ you are not a real Yorùbás ẹ̀yin ọmọ àlè kéde yìí ẹ̀yin ọmọ àlè tí ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé yín lórí Sunday Igboho is illiteracy ni wọ́n dẹ̀ pa Yorùbá bí ẹni pẹran ní ilẹ̀ bàbá wọn ò rí kankan ṣe sí ẹ má gbàgbé ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ má gbàgbé o bí Gani Adams ṣe pariwo síta níjọ́ àná náà nìyẹn pé òun rí wọn o wọ́n kó ọ̀kadà wọlé ní gbogbo òkè ògùn Ìbàràpá wèrè orí kankan ṣe àwọn ọmọ àlè àfẹnújáwáyà àwọn ọmọ àlè ká máa wá gbọ́dọ̀ funfun káàkiri ní. ókè ìgbà tí Ṣèyí Mákindé tó dá Àmọ̀tẹ́kùn ńlẹ̀ wọ́n fi Gani Adams wọ́n fi jẹ ambassador Àmọ̀tẹ́kùn. He was a leader Oòduà People Congress tí gbogbo wa mọ̀ sí OPC and the purpose to fi dá OPC lẹ̀ is to secure the Yoruba land, to fight for the Yoruba land. Ẹgbọ́n kí ni Gani Adams ti ṣe ambassador ẹlẹ́nu alájọ funfun ambassador festival. Now lánàá Gani Adams wá sọ̀rọ̀ síta lára àwọn tó ń tẹ̀lé ló sẹ́ndì ẹ̀ sí mi ò ní mẹ́ṣẹ́ orúkọ lára àwọn ìyá tó ń tẹ̀lé ló sẹ́ndì ẹ̀ sí mi pé Gani Adams ní pé ọ̀ǹtì tí Nàìjíríà bá padà sí region ẹ rí pé orí ẹ ti kú ẹ rí pé ọmọ àlè ní ṣé region ló lè solve problem tá a wà lẹ́nu ẹ̀. What is the meaning of regional government? Ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwọn tó pariwo regional ẹ máa lẹ̀ wọ́n lóko ẹ máa kẹ́gbẹ̀ tí wọ́n ẹ máa fọwọ́ lálẹ̀ ẹ máa fọwọ́ gbá ilẹ̀ Yorùbá kẹ́ni kí ilẹ̀ Yorùbá kó bá wọn jà. Aláàfẹ́ bá wọn apààyàn ṣe aláàfẹ́ ní anything pẹ̀lú wọn. We did not have anything in common with Boko Haram, with terrorists. Àwọn kan wá sọ wípé regional government, the Nigeria must go back to the regional government. Ẹ gbọ́ regional government nígbà ayé regional government kan majority àwọn tó jẹ́ ọmọ Fúlàní lóde òní tó kàwé tó fi ìwé náà ń bá ayé Yorùbá jẹ́ lónìí rí ara regional government wa náà ti kàwé. Àwọn bàbá wa ò gba kọ́bọ̀ lọ́wọ́ wọn. They take part in free education. Owó free education wa ni àwọn bàbá wa fi bọ́ wọn. Àwọn bàbá wa ò gbowó lọ́wọ́ wọn. Àwọn bàbá wa ò gba nǹkan kan lọ́wọ́ wọn. Àwọn bàbá wa ń lùlù pé kárìn kápọ̀ yíyẹni. Wọn ò mọ̀ pé ogun ló máa fi dá sí ilẹ̀ Yorùbá. Àwọn yẹn ló wá délé ní. Tí wọ́n pariwo we all belong to the Nigeria. We all belong to the Nigeria. Now, regional government, ìran Yorùbá sì máa ṣiṣẹ́ fún wọn jẹ́. Àṣìjọ máa jẹ́ Nàìjíríà ni.
that we allow the Fulani to have access to our land, to do whatever they like in our land. And you can, ó fi hàn pé lóòótọ́ Mali ní Gani, ó fi hàn pé lóòótọ́ kì í ṣe Yorùbá. Ẹ má jà parọ́ tara wa, torí tó bá jẹ́ Yorùbá ni tí ojú wa ń rí lọ́wọ́ tí gbogbo ènìyàn ń rí. Àtàwọn tó ń lànà pé àwọn ò mọ tó ṣẹlẹ̀, táwọn náà ti wá rí pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, wọn ò ní kò ní máa pariwo pé regional government need spare solution. Regional government did not solve the Nigeria problem. Regional government kò lè fún ìran Yorùbá ní òmìnira níbo. Kò lè fún ìran Yorùbá ní òmìnira. Regional government ó máa tún pakú ìyà wa ni. I want all of us to quote governor of Borno State tó sọ wípé tí Tinubu bá ṣe tax reform, they won't be able to pay salary. Ẹ gbọ́ mi. Ó ní tí Tinubu tó bá ṣe tax reform, they won't be able to pay salary. Èyàn kan tó wá pariwo regional government, ẹ mọ̀ pé olè ni wọ́n. Gbogbo àwọn tó pariwo regional government yẹn àríjẹ ní mọ̀dàrú ni wọ́n. Ohun tí èmi ń bá sọ fún Ṣèyí Mákindé rèé, ẹ fi olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho lẹ̀, kì í ṣe ara yín. Sunday Ìgbòho yìí ṣe abàlújẹ́. Sunday Ìgbòho kì í ṣe adàlúrú. Sunday Ìgbòho kì í ṣe arúgbó ọmọ. Sunday Ìgbòho kì í ṣe akótilétà ọmọ. Gani Adams yìí ní ká lọ pé ambassador of Àmọ̀tẹ́kùn. Ẹlẹ́ ti rí àwọn Boko Haram kí Gani Adams kó kó àwọn ọmọ ẹ̀ jáde ká lọ kojú wọn. Tó bá lè ṣe àfẹ̀yàn jóyè àwòdì. Wọ́n fẹ́ èèyàn jóyè àwòdì. Ẹ̀yin ọmọ Yorùbá nígbà tá a fẹ́ èèyàn jóyè àwòdì. Oh my God. Ibi tá a ti ń rìn kiri náà ti jí fóònù wa kejì lọ. Eléyà má lè jẹ ni, ẹja má lè jẹ. Ẹ gbà bẹ́ẹ̀, ẹ gbà bàbá Èkìtì bí bàbá Èkìtì bá ṣe rí. Àfẹ̀yàn jóyè àwòdì kò lè gbẹ́dìyẹ. What is the purpose of Àmọ̀tẹ́kùn? Tí Ṣèyí Mákindé tó dálẹ̀. Now, lára ọ̀rọ̀ tó mú mi jáde síta nígbà tí a lọ pé Sunday Ìgbòho pé pípa ipò ju Sunday Ìgbòho dá wa padà sọ́dọ̀ gómìnà pé ẹ lọ bá wọn gómìnà yẹn àwọn ló gba security vote. Ẹ lọ bá wọn àwọn gómìnà state yín àwọn ló ń gba security vote. Òun ò sábà wọn bá ń gba wọn security vote. Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá Aníyìkáyé ààrẹ akọni Oòduà kò sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ó gbéra ó wọṣọ náà ni pé èmi ò lè gbà kíkú máa pa ìran Yorùbá lójú mi ń tà fi mọ ọmọ ọkọ nìyẹn. But today ọ̀rọ̀ tí Gani Adams sọ lánàá ó ti dá ọ̀rọ̀ yẹn padà sí Ṣèyí Mákindé pé kí àwọn gómìnà Èkó, gómìnà Ọ̀yọ́, gómìnà Ògùn, gómìnà Ọ̀ṣun, gómìnà Oǹdó, gómìnà Èkìtì pé ká lọ ṣe meeting. Ká lọ ṣe meeting. Adarí díà ní ká lọ mú 20 billion wá. Man, thank God. Mo jẹ́rìí wí Èkìtì. Ó Peter Gani Adams bá lé OPC lẹ́kìtì bí aná pé 50. Wọ́n ti mọ orú èèyàn tó jẹ́. Wọ́n ti mọ orú èèyàn tó jẹ́. Ìfẹ̀nù yànà sọ́bẹ̀ ni kó ṣà máa wọṣọ funfun kó máa travel káàkiri. Nígbà tó yá níjọ́ wà náà, ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ìṣàdédé jáde ogun bẹ́yẹ. Ó ní Aláàfin Ọ̀yọ́ ló ní agbára láti ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Now, àti ní Aláàfin mi. Ó dẹ̀ yẹ nígbà tá àti ní Aláàfin mi that can ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò lè dìde now. Pé no, kíní ti dójú ẹ̀. Ohun tí Ṣèyí Mákindé rí òtítọ́ ni o. Their main business. Ó dẹ̀ lọ́wọ́ àwọn mufti Ìwó nú. Ó lọ́wọ́ Olúwo nú. Ó lọ́wọ́ ẹnu. That they are ready to deal with the Yorubas. That they are ready láti lè gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Kí ìran Yorùbá kó dẹni àná.
ṣùgbọ́n kò túnú ara kan lára Gani Adams torí ọmọ ìrankíran ni wọ́n ní tápà àwọn nìjẹ́ ni Nupe àwọn tó pè lọ́mọ tápà wọn àparọ́ o àwọn tó pè ní ọmọ tápà wọn àparọ́ torí ìwà àti ìṣe ẹ̀ ìwà tápà ni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá mo gbọ́ interview tọ́mọdé yẹn máa ṣe ọ̀rọ̀ yẹn ń jó lára ní ìjẹta nígbà tí ń dẹ̀ máa pé mo mọ tó sọ fún mi hello mi ti kúrò lé mo bọ̀ mo mọ tó sọ torí pé ó jẹ́ ọmọ ọkọ Yorùbá àwọn ọmọ àlè tó ń lùlù kówókówó fún ìran Yorùbá àwọn ọmọ àlè tí wọn ò fẹ́ kí ìran Yorùbá ó nísinmi àwọn ọmọ àlè tó dé pé bí ìran Yorùbá bí a ti ń rìn pẹ̀lú ìfura lórí ilẹ̀ bàbá wa láì ṣe olè láì ṣe ọ̀daràn ó dùn mọ́ wọn nú àwọn ọmọ àlè àríjẹnímàdàrú arúgbó ọmọ. What is the purpose of Àmọ̀tẹ́kùn? What is the purpose of ambassador of Àmọ̀tẹ́kùn? Ẹlẹ́mẹ̀ṣọ́ tí ò lè ṣọ́ adìyẹ tó sọ wípé ká lọ bá àwọn gómìnà wò nígbà tó mọ̀ ṣé àrà àwọn gómìnà yẹn lẹ̀ pé olè ni wọ́n ṣé àrà àwọn gómìnà yẹn lẹ̀ pé ajá Fúlàní ni wọ́n ṣé àrà àwọn gómìnà yẹn lẹ̀ pé alátẹnujẹ ni wọ́n ó fẹ́ yí Ṣèyí Mákindé lọ́wọ́ ni ó ti fi Ọ̀yọ́ state negotiate vice president ó fẹ́ yí lọ́wọ́ ni ló fi pariwo síta ó ti rí wípé géèmù yẹn yàtọ̀ sí géèmù state pé àwọn ẹrú kú àwọn apààyàn àwọn abatẹnijẹ́ ni ló fi pariwo síta kí ló dé tí Gani Adams ò lè jáde síta why are we deceiving ourselves? Why we allow Gani Adams to destroy the Yoruba land? Ẹni tí ò jẹ́ tí ẹ̀jẹ̀ Yorùbá kò mú fún ẹ̀. Àbá àpọ̀mọ Yorùbá kí ló kàn? Kó ṣáà ti máa rí ọlọ́jọ́ festival ṣe. Kó ṣáà ti máa rí Ògún festival ṣe. That is why tó fi ń kọ̀ fún regional government. Wọ́n ló sọ wípé òun ò gba ti Tinubu lè jọ gbàtara yín nígbà tí jẹ́ pé abatẹnijẹ́lẹ̀ yín méjèèjì. Yes. Ó ń wá contract lọ́dọ̀ Tinubu ò fún. Olóbi dídá wọn padà pé tó ń bá lórí pé orí ọ̀fẹ́ rèé. Ẹjọ́ ọmọ Yorùbá ẹjá wò báyìí o. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Gani máa lọ sí ọ̀dọ̀ àwọn Fúlàní ní Senegal. Ó máa lọ sọ́dọ̀ olórí wọn. Ṣé kìí ṣe òun ló ní ká máa bọ̀ ní ilẹ̀ Yorùbá again? Kó lè lo opportunity yẹn láti negotiate pẹ̀lú àwọn gómìnà kó tún lè rí contact gbà lọ́wọ́ wọn pé it's okay all the 6 states òun máa kó àwọn ọmọ síta kò dẹ̀ lọ́mọ lẹ́yìn mọ́ àwọn tó majority àwọn tó tẹ̀lé lẹ́yìn ti mọ̀ wọ́n ti mọ̀ pé ìkànnì ṣe ló ń rẹ́ wọn jẹ bígbà tí ènìyàn bá rẹ́ lá wọ́n ti mọ̀ kó ní kí state kọ̀ọ̀kan lọ mú 2 billion wá kókó ẹ̀ àtúnṣe. Kókó ẹ̀ àtúnṣe ẹni tí ò lè pààyàn tó ló máa pa màálù tí ò lè dáyàn pa tó náà fún mi lórí ọ̀fẹ́ màálù yẹ ọwọ́ kan ló máa dọ̀bẹ́ bò lọ́rùn. Ọmọ Yorùbá anybody tí ẹ bá rí tó bá sọ̀rọ̀ nípa regional government ọ̀tá wa ni ọ̀tá Yorùbá ni àwọn Bánjí Ayílóge àwọn Wálé Ọlágúnjú ṣé mọ̀ pé ó sọ fún ìyẹn tẹ̀sọ́ pé ló mú kọ lẹ́tà òun fẹ́ mú lọ sọ́dọ̀ Tinubu ojú rere náà wọ́n wá owó ní tó bá ti broke ṣé mọ̀ pé mo ní bàbá kan sọ wípé regional government restructuring ìjẹun àgbà wọn ni tó fi ń bayé Yorùbá jẹ́ we must not allow it. The Yorùbá we must stand for our freedom. The only thing that we want is our freedom. We don't want regional government that will give Fulani access to our land. Gbogbo ilẹ̀ wa gbogbo a lè rìn bá ṣe wù wá nínú reserve wa mọ́.
a lè ṣe bó ṣe wù wá nínú rìsáàfù wa mọ́ a lè rìn bó ṣe wù wá láàrin ìlú wa mọ́ nígbà táwa ṣe kékeré àárín màálù ní àárín ìgboro màálù tí ń rìn láàrin ìgboro you are now called for regional government ẹ̀yin ìkà ó lè ṣe rí bọ̀bọ̀ tó pè ní Gani Adams yẹ Yorùbá this time around we must deal with him this time around ó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ní mo ti sọ fún yín mo ní mo rí Aláàfin Ọ̀yọ́ lójú ìran mi bàbá yẹn kábàámọ̀ pé òun fi Gani Adams joyè ẹ mọ̀ pé imú ni ó ní ìkà kò jẹ́ ká gbóòórùn àṣebí who is Gani Adams what is the purpose of Gani Adams àwọn wèrè kan ló ti jà fún Yorùbá rí ó jà fún Yorùbá ṣebí Yorùbá ló pa ní mo ṣe ń gbà yẹn lọ́hùn ṣebí Yorùbá ló pa lẹ́kọ̀ọ́ ń gbà yẹn lọ́hùn ìgbà tó lọ sí Kwara State ṣebí àwọn Yorùbá ló lọ pa ń bẹ̀ ẹni tẹ́ ló ń jà fún Yorùbá tí ń pa Yorùbá ẹgbẹ́ kì í ṣe pé ìjà ìlú ṣẹlẹ̀ aláfẹ́ gbìjà aláfẹ́ kò nínú ìgbèkùn Nàìjíríà ó kọ́kọ́ ní ká lọ mú 20 billion wá ó tó tún ṣe mítì kan nínú mítì yìí o àwọn bíi 1000 àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ló wà ń bẹ̀ gbogbo wọn pátápátá náà sọ wípé freedom Yorùbá làwọn fẹ́ kò sí tó ń fẹ́ ṣe dùkọ́ ń support nígbà tó máa pẹ́ àárín ọ̀sẹ̀ bíi méjì wèrè tún yí òun padà pé kẹjẹ padà sí restructuring ó tún pariwo regional government now regional government another ìgbèkùn ni regional government will be somebody that to sign death warrant here Fúlàní lẹ́yìn ìgbà yìí tẹ́ ẹ bá sign tẹ́ ẹ bá gba regional government á wá fún Fúlàní ní orí ọ̀fẹ́ láti wá gbóná wọ́n wá gbóná ju eléyìí lọ wọ́n á wá gbóná ju eléyìí lọ regional government tẹ́ ẹ bá sign regional government ò lé Fúlàní kò lónú ilẹ̀ wa regional government ò ní ká má jẹ emir tó fẹ́ jẹ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá regional government ò ní ká má da ṣèríà tó fẹ́ dálẹ̀ sí ilẹ̀ Yorùbá kò ní ká má dálẹ̀ regional government ò ní kí Fúlàní ó má dominate gbogbo àìfíàsí wa he will give them more power torí pé ẹ̀sìn máa lọ sókè lókè àwọn ló dẹ̀ tó máa pọ̀jù níbi tẹ́tẹ́ máa take a decision àwọn tó pariwo regional government they should go and check the history kí náà fi ń dì pẹ̀lú Awólọ́wọ̀ ń gbà ẹ́ lọ́hùn federal power nígbà ayé regional tẹ́ ń pariwo yìí ẹ̀yin wèrè akúmọ̀mọ́jú dídì ẹ̀yin ìka ènìyàn tí pamọ́rẹ́ balùwẹ̀ Yorùbá say no to regional government we want our freedom all the Yorùbás I pity those people call themselves mo ti gbàgbé mo ti kọjá ọ́fíìsì tí àwọn ọmọ OPC lẹ́kìtì mi báyìí wọ́n ti bẹ̀ pa láti bí oṣù bíi mẹ́fà ni àwọn gan ti rí pé ẹni tó tẹ̀lé yìí kò ṣe kò jólúrè ṣe ni mo pàdé àwọn bọ́ọ̀sì kan lánàá wọ́n ní bàbá they are more than 30 wọ́n ní bàbá ṣe é lè kó wa lọ sọ́dọ̀ olóyè Ìgbòho mo ní láti lọ ṣe kíni pé àwọn náà ti ṣetán fún òmìnira Yorùbá tẹ́ bá ti rí èmi ẹ ti rí Ìgbòho ẹ ti lè rí Ìgbòho bẹ́ẹ̀ ṣé ọ̀ràn yín wá ni wọ́n wá ní láíláí pé ẹni tìtì ń bá fẹ́ kọ́ fi búra àwọn máa fi búra ẹ̀jájọ́ máa ṣe ibi tá a bá ti ń lọ ẹjẹ́ kájọ máa lọ nìkan nínú wọn pé ẹ̀yìn Gani Adams làwọn wà tẹ́lẹ̀ àwọn ti kúrò kò jù pé ká máa dá owó tó bá ti dá owó for a second Tuesday of every month òun náà máa kó lọ sẹ́kọ̀ọ́ Jagunlabi ń sanra àwọn ń rù bẹ́ẹ̀ mi ṣe wà níbẹ̀ tí n bá pé Ìgbòho pé bàbá mo ní di data alágbájá a ní bàbá Èkìtì ẹjọ́ ẹ bá mi sẹ́ di data sí bàbá Èkìtì that is what we call leader tó mú ẹ̀mí àwọn tó ń tẹ̀lé lẹ́yìn tó mú ní ọ̀kúnkúndùn leader tó ń gbọ̀n yànù ní ara ìran tó ti jáde mo tún ní bàbá kan náà lọ́wọ́ Patrick Akínọlá Amẹ́ríkà ló wà ó gba òmìnira Yorùbá yẹ bí ìgbà tẹ́nìyàn bá gba ikú àti ìyè ni. What are we saying? That is what we call the authentic ọmọ Yorùbá genuine one. Kì í ṣe àwọn tó pariwo regional torí pé àfọ̀ ara wọn Fúlàní ni náà fi sọ wípé a lè ṣe without Fúlàní kó túbọ̀ lè máa pa wá lọ. The Yorùbá we must say no to that. Anybody tó bá ti pariwo regional ẹ máa ké pè tí wọ́n. Anybody tó bá ti sọ pé regional ẹ máa ké pè tí wọ́n. We don't want regional government. We don't want to have anything with Fulani. We are not the same. Ẹ ké pè tí Gani
ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ gbá ilẹ̀ ẹ fọwọ́ gbá ilẹ̀ àyàfi tí ò bá gorí ilẹ̀ Yorùbá gbogbo ẹnikẹ́ni tó bá ti pariwo regional government àwọn olè àwọn wèrè agbádá ni agbádá òjà máa àgbàlagbà mọ́ ọmọ ọdún mélòó ni tó sọ̀rọ̀ àìdarúgbó òjijì kiri àwọn wèrè kan náà tó máa tẹ̀lé lẹ́yìn wọn máa lóògùn ọbẹ̀ o ẹni tí ò níbi rè tí ń báyé Yorùbá jẹ́ ẹni tí ò níbi rè we must say no to it we must say no to it we don't want somebody like that Gani ò yẹ kó lẹ́nu ní ilẹ̀ Yorùbá torí pé kì í ṣe ìran Yorùbá kò sí ìfẹ́ Yorùbá kan kò sí nínú ìrìnàjò Gani à ń sọ̀rọ̀ wípé abẹ́ bọ́kọ̀ nínú ìgbèkùn ìwọ wá ń pariwo regional kọ́ regional ni ọ̀lẹ àwọn Èkìtì wá ní ẹni bá ti yọ̀lẹ á jalè ẹni bá ti yọ̀lẹ á lójó ẹni bá dẹ̀ ti lójó ó máa jalè ẹ mọ̀ pé iṣẹ́ tó bá le òun ni ọ̀lẹ ló máa ń ṣe. We don't want regional government. We need our freedom. So Ṣèyí Mákindé ètí Gani Adams máa bá yí ẹ jẹ́ dé tàbí kí n sọ pé èyí tí ẹ̀yin méjèèjì máa jọba yí ara yín jẹ́ dé ní kẹjẹ máa bá lọ. But I know God will deliver the Yoruba race in the hand of wicked people. I know God will deliver our land lọ́wọ́ ẹ̀yin agbódegbà àwọn Fúlàní lára ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ń gbọ́ teku tẹ́ ń rò fẹ́yẹ tẹ́jọ́ ọmọ Yorùbá ẹ̀yin ìka ènìyàn ẹ̀yin bí èèyàn bí Bánjí Ayílógé Wálé Ọlágójú Gani Adams Olúwo àti Mufti Ìwó gbogbo yín pátápátá ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lẹ́yìn lórí ṣé mùsùlùmí ṣe ìdílé Yorùbá ni ṣé ẹ̀sìn ṣe ìdílé Yorùbá ni kan tó bí yín lẹ̀ sí ti délé Yorùbá ẹ fẹ́ bí fi ẹ̀sìn ẹ fẹ́ fi kó àwọn Fúlàní wọlé àrá máa sán pa yín ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lẹ́yìn lórí. We are going the Yorùbá we are going ẹni tó dá ìran Yorùbá tó dá wa ó máa deliver wa ó tẹ̀ tí ń deliver wa tí ò bá jẹ́ pé Ọlọ́run deliver wa ní páńpẹ́tẹ́ Ẹdẹ ní 2021 ìbá ti mú ọmọ Adéyẹmọ páńpẹ́tẹ́ Ẹdẹ ní 2021 ìbá ti mú ọmọ Adéyẹmọ ṣùgbọ́n Ọlọ́run ọba mi ò gbà torí ẹni Ọlọ́run ọba mi yàn lọ́lọ́run ọba mi pè ẹni tọ́lọ́run ọba mi pè lọ́lọ́run ọba mi ṣe lógo. Yorùbá ń lọ ẹ̀yin ọmọ Yorùbá most especially àwa tá wà ń lé ẹ jẹ́ kí n tún sọ eléyìí àwọn kan ní this time around we must do this we must do that ṣe rí ní ìkóríta tí Yorùbá wà yìí àwọn tá a bá ti mọ̀ pé ẹ̀hànà ni wọ́n láàrin ọmọ Yorùbá ṣe ló yẹ ká dojú ìjà kọ wọ́n àwọn tá a bá ti mọ̀ pé aṣekúpani ni wọ́n ní ilẹ̀ Yorùbá ṣe ló yẹ ká dojú ìjà kọ wọ́n àwọn tá a bá ti mọ̀ wípé ibi tá ń gbélé Yorùbá lọ ibi ìparun ni ẹja pariwo wọn síta ká képe tì wọ́n ká fi ẹjọ́ wo sun Ọlọ́run àwọn amọ́niṣe ní àárín wa ká fi ẹjọ́ wọn sun Ọlọ́run àwọn ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ká fi ẹjọ́ wọn sun Ọlọ́run àwọn tó ń yíṣẹ́ Ọlọ́run padà ní ilẹ̀ Yorùbá ká fi ẹjọ́ wọn sun Ọlọ́run àwọn agbódegbà wọn àwọn akótilétà àwọn arúgbó ọmọ àwọn ọ̀tá tó fojú jọ ọ̀rẹ́ ká fi ẹjọ́ wọn sun Ọlọ́run ká gbógun tì wọ́n kí gbogbo àgbáyé mọ̀ all over the world they must know where they belong kì í ṣe pé kán máa ṣe wá ní kàníọ́dà ká rò pé wọ́n wà lára àwọn tó ṣiṣẹ́ òmìnira Yorùbá no ẹ ṣé gan God bless you ẹ má gbàgbé láti subscribe sórí YouTube Baba Ekiti mo ti rí ìyá mi kan bẹ́ẹ̀ yẹn náà àwọn abiyamọ tòótọ́ orúkọ yẹn ti lọ sókè bàbá mi Abe adára fún yín ojú òní tì yín gbogbo yín pátá ni mo kí ní gbọ́mọ sí ọdún yìí máa cross blogger ìyá mi tó ṣùọ́ adára fún yín ojú òní tì yín gbogbo yín ni máa rí pẹ́
kò sí ní tó dàbí òmìnira o ẹ má jẹ́ ń tàn wá o kò sí ní tó dàbí òmìnira o ẹ̀yin tẹ́ wà ní England tẹ́ ń pariwo regional government fẹ́ràn àwa tá a wà ń lé o fẹ́ràn àwọn tó wà lé lórí prógámù ìyá mi Yorùbáwùyí bàbá wa kan sọ ọ̀rọ̀ kan tí mo dẹ̀ ronú sọ̀rọ̀ yẹ ó ní bí ọmọ Yorùbá ṣe ń jápa sí abroad ni Fúlàní ń jápa sí ilẹ̀ Yorùbá. They want to take over our land. We must say no to them. That is the solution. God bless you.